gbogbo wa. Ikú àbọ̀ sórí ètò lónìí o. Gbogbo orin ni mo mí kí o. Àwọn ìmọ̀yìn Olúwa Jésù ọba ògo. Ìyá ayé lọ́jà ọ̀run mọ̀mọ́ nílé Adédára ríra lọ́jà ọba. Ìmọ̀jẹ yàyín lẹ́nu o. Ní kí mọ̀ jẹ yàyín lẹ́nu. Lónìí olónìí ṣèdè Ọ̀yọ́ ni màá fi ṣe pé tẹ́tẹ́yàn tòní ìyẹn kan ti ní wò wí kọ́míṣọ́ arákùnrin bẹ́ẹ̀ mọ̀mọ̀ sí o. Adédára ríra lọ́jà ọba ọmọràn dúdà Ìjẹ̀ṣà lẹ́nì ọmọ Iléṣà gan-an gbogbo orin òbí ṣe mi wọlé sórí ètò yé ètò sọ́ọ́míyálé yé sọ́ọ́míyálé lórí Dayọ̀ Agbọ́lá rédíò TV. Mo kí yín o ikú àbọ̀, mo kí yín lọ́kùnrin, mo kí yín lóbìnrin, mo mọ̀ kí yín lọ́mọdé, mo kí yín lágbàlagbà. Ikú àbọ̀ sórí ètò rí sọ́ọ́míyá. Ó ṣe ọkùnrin bá mi lẹ́wọ̀ ara mi. Adébísí Adébáyọ̀ bàbá rí amọ̀ kí yín o ikú àbọ̀. Jamiu Ọ̀rẹ́dípẹ̀ ìyàwó babalórí tààrẹ nì mo kí yín ikú àbọ̀. Mọ́nàmí àwo Wálé Ọlọ́lá PTA mo kí yín o ìmọ̀ ikú àbọ̀ sórí ètò. Sọ́ọ́míyá tòní èdè Ìjẹ̀ṣà láti transmit rẹ̀ ọkọjá bìkẹ́fù. Fúnmiláyọ̀ Agboola Adétúnjí àbúrò mi lè yí ni àbúrò mi rèé. Ilé àwé ìyẹn ayùn lẹ́nu rẹ Ayọ̀túndé Ayọ̀dìran ìyẹn ayùn lẹ́nu rẹ. Ìfúnmi ẹ̀gbọ́n ò ikú iṣẹ́ o. Well done. Gbogbo orí abáyé bí wọlé lórí ètò ǹjẹ́ a máa ṣe àrẹ̀ ǹjẹ́ a ṣe àrẹ̀ ǹjẹ́ a fi ṣọ́ gbogbo èèyàn nìyẹn kan mi wò á gbogbo èèyàn lè ń wò á lé ǹjẹ́ fi ṣọ́ sí wọn. Mi Dayọ̀ Agbọ́lá rédíò TV náà la wà o. Ibẹ̀ láti mí káàkiri àgbáláyé Baltimore la dúró sí ní ti aníbẹ̀. Lópinlẹ̀ kankan wípé ní Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà
ayé Amẹ́ríkà náà ayé ará Ìjẹ̀ṣà ará Iléṣà náà lọ dárúkọ Amẹ́ríkà lùgbọ́n orí gbogbo ni wọ́n ìkàwé àríwé ká ṣùgbọ́n ọmọ Yorùbá níbẹ̀ yìí ọmọ Ìjẹ̀ṣà níbẹ̀ yìí Amẹ́ríkà pọ̀yìn sọ́dí Amẹ́ríkà rẹ̀ ni. mo kí gbogbo ní o ikú àbọ̀ lónìí ìyẹn àdúgbò kan tí pàdúgbò lúlu Iléṣà ayé ọ̀gbọ́n ìyẹn ọ̀gbọ́n kan lámẹ́nubà lúlu Iléṣà lónìí gbogbo ní wọlé ikú àbọ̀ Florence Fadípẹ̀ grandma ìyá Blessing mo rí yín o ikú àbọ̀ mi èdè Ìjẹ̀ṣà là á ṣe gbogbo púrógíráàmù tòní gbogbo pírítáyé náà tòní èdè Ìjẹ̀ṣà là á ṣe èyí kí n bá gbọ́ Ìjẹ̀ṣà èèmọ̀ ẹ̀ ṣèbí mi o bá jẹ́ àlóore nì ìyá bá fomi lò bẹ́ẹ̀. Adédáwọn Adérúnrà lọ́jọ́ ọba rèé mi àràbà nílá ni mi ọmọ afẹ́rúgbà ké ìmọ̀jẹ yàyí lẹ́nu omi àlàgbà adìyẹ funfun ńlágbà adìyẹ ìyá àlàgbà ẹ̀sùn ọ̀gẹ̀dẹ̀ ṣe lulẹ̀ Iléṣà ẹ̀yẹ lẹ́gẹ́ ṣe bẹ́ẹ̀ o ọ̀gẹ̀dẹ̀ ti wà very very expensive bẹ́ẹ̀ kọ́dà ìyá ọ̀nìyàn lọ́míjọ́ gẹ̀dẹ̀ bẹ́ẹ̀ fi ní dídòdò bẹ́ẹ̀ náà fi ní ṣe pàkéré ìyára kiri kẹ́mà alágẹ̀dẹ̀ ẹ̀ lè ṣe pàkéré dòdò kiri o ọ̀dà orí ètò ya Ṣọ́míyá náà láwa ìyá gbádùn rẹ̀ ìyá gbádùn ara rẹ̀ lónìí. Oníbàlérò ayọ̀ lolúwa ṣe wáyọ̀ fún gbà bẹ́ẹ̀ tọ́bàlérò ayọ̀ mọ̀ sí wọn aṣẹlẹ̀ sí ọ oníbà àjẹkọ́ akọ́kọ́ túwé rẹ̀ náà kọ́ ọba àjẹmọ́mọ́ yín wà pé wẹ́lúdì rẹ̀ oníbàlérò ayọ̀ òun ni Ọlọ́run ṣe wáyọ̀ uṣẹ́ ayọ̀ ní mẹ́ ṣe orí ayọ̀ ní mẹ́ kọ́ mi ọ̀rọ̀ ayọ̀ ní mo mi sọ ìmọ̀wé ayọ̀ kúkú wà ní orúkọ mi èsì bí ṣe apẹ̀dayọ̀ kí ni payọ̀ mọ́ èsì bí mi ẹ̀bá Olódùmarè ló ṣe bẹ́ẹ̀ mi ọ̀rọ̀ ayọ̀ àjẹ́ tèmi lójoojúmọ́ ará bẹ́ẹ̀ ìfẹ́ràn ayọ̀ wí tèmi mi lónìí lórí ètò rí Ṣọ́míyá ìyẹn ọ̀gbọ́n kan kọ́ wà nínú Iléṣà ìyẹn ọ̀gbọ́n nìlà abẹnubà lónìí ọ̀gbọ́n nù rí ẹ̀rọ wí ké kọ́míjọ́gbọ́n kọ́ba ti ṣọmọ Iléṣà àdúgbò lọ́míjọ́gbọ́n ọ̀gbọ́n ẹ̀bọ tíá ọ̀gbọ́n kábí tiẹ̀ ọ̀gbọ́n kéde bó ṣe lọ rí ni. màá ṣoríire o ará ilé mẹ́rin yọ̀ wí tèmi ará ọjà mi kọ́ mẹ́nu ọ̀rọ̀ wí tèmi ayọ̀ ní tèmi Adébọ́lá Ayílẹ̀ká Adémúyìwá gbogbo rẹ̀ adé ni àti há iye orúkọ Adébọ́lá Odébọ́lá rẹ̀ nì ó Yílẹ̀ká gbogbo lẹ̀ bọ́ ṣe gbélẹ̀ síbẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní yíká iye Adémúyìwá túgbà adélálẹ̀ amúyè ènìyàn ikú iṣẹ́ sá o ikú àbọ̀ sórí ètò rí Ṣọ́míyá tòní o Ṣọ́míyá bò níbi iṣẹ́ ìyá ṣe jẹ́jẹ́lì ìyá fà kékeré ìmọ̀ jẹ́ ọmọ ìwé mi jó ìmọ̀jọ ga ní bínú. ǹjẹ́ agbó adédára ríra ẹ̀jẹ̀ ọba díẹ̀ náà wọ́n bíbọ̀ mi lónìí ìyẹn àdúgbò kọ̀ọ̀kan ìyẹn ọ̀gbọ́n kọ̀ọ̀kan lúlu Iléṣà ẹ̀rọ là á sọ̀rọ̀ ní lórí ọ̀gbọ́n kí wọ́n náà bá dé mọ̀lú ní Iléṣà àjẹmímọ̀ ọ̀pọ̀nùrin ní la kàwé l'Iléṣà kí bàákan tiẹ̀ lọ ilé gram ọ̀pọ̀nùrin lọ Ọ̀ṣun State College of Education kọ́ wà ní Iléṣà mọ̀rántí ìbá dá sí Adébọ́lá Ayílẹ̀ká Amúlé Adémúyìwá ìpẹ̀lẹ́ jàre òyìnbó lẹ́nu rẹ. ṣé mi gbádùn orin mọ̀ mi gbádùn rẹ̀ lútẹ̀mí
ọbí wo agbó ọlára ní ọbí wọ̀ mí ládédayọ̀ ara bó ṣe ríre nì. nǹkan bá ṣe wípé ìyẹ̀ṣẹ̀ mi wo orí ètò ní o orí ètò Ṣọ́mí Yálà wà ní Dayọ̀ Agboola rédíò TV kí n bá ti download rédíò application rí ńlọ tààràtàrà ńlọ sórí Google Play Store o ńlá download rẹ̀ Dayọ̀ Agboola rédíò ní kí n download rẹ̀ 6 megabytes péré ní ẹ̀ là jàsìkò lórí fóònù ní ẹ̀sìn advertisement níbẹ̀ direct ní orin ní àtọ̀ máa sásì yín lórí Fúnkẹ́ Thompson ní mórí yín o ikú àbọ̀ sórí ètò rí a Fúnkẹ́ Thompson ṣàlàáfíà ni wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà níbẹ̀ lónìí mi kọ́ bá dijọ́ Thursday lọ́túnláre ni o president ẹgbẹ́ ọmọ Òbòkun Ìjẹ̀ṣà ti Washington àti Baltimore ọmọ orin àfàyàwó fọmọ orin o wọ́n fẹ́ gbogbo yín kí n wà níbẹ̀ gbogbo orin la pè o gbogbo orin la pè mo yín kọ́ bá dọ̀la màá sọ àdírẹ́sì mẹ́gbàá àdírẹ́sì nìdání ni kọ́ bá dijọ́ Thursday níjọ́ engagement inú ìyàn kan ti péye ní àbọ̀fẹ́sọ̀ Ọ̀yọ́ ìgbọ́n dàmí lò Ọ̀yọ́ ti mọ̀ lẹ́nu kọ́ bá dijọ́ Thursday ìgbẹ́ náà ṣe engagement àti introduction gbogbo rẹ̀ níjọ́ sátidé ìgbẹ́ làmúyàwó wọlé aláfi reception lé lórí akọjá bẹ́ẹ̀ pẹ́pẹ́ ìyá pọ̀mọ́ níjọ́ amíwì yìí o Fúnkẹ́ Thompson ikú àbọ̀ ikú ètò ìpẹ̀lẹ́ o ṣàlàáfíà ni ikú tẹ́mẹ́ta o orí ètò Ṣọ́mí wáyà wa Ìjẹ̀ṣà kúkú nílẹ̀ bàbá rẹ̀ ilẹ̀ ní máa bẹ́bà rẹ̀ bàbá rẹ̀ bẹ́ẹ̀ fún ìnáwó ìjọsìn ọkọ̀ fún àtẹ̀lẹ̀ adára fún ọ̀rẹ́ àbàjẹ́ wọ̀. adára ń rọ ẹ̀rọ àbàjẹ́ wọ̀ gbogbo ìkíni wò mí adára fún yín o ẹ̀rọ àbàjẹ́. ayé gbógungbóró lọ́lọ́nà ànáyè òdìdí ọmọ afògùn ìdíjagun ó fi wájú dígun ó fẹ̀yìn dígun òdìdí ọmọ afòdídíjagun ìhà àdúgbò díẹ̀díẹ̀ kọ́ wà nínú Iléṣàré o lè fi tiẹ̀ kún tí mo bá di sọ́tán wọ́n dàbí kíni kọ́kọ́ la ṣe advertisement kíni la ṣe polówó ọjà náà kíni tó bẹ̀rẹ̀ tọ́jú bá ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ a máa dùn mọ́ mi ní àyìn ìyányùn rẹ̀ á dùn mọ́ mi áyùn mọ́ mi ayé lúlẹ̀ Ìjẹ̀ṣà ẹ̀yẹ lẹ́jẹ̀ rẹ̀ sí o ṣùgbọ́n bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ìrẹsì ti tó ń jẹ oló ẹ̀yẹ gàrí rẹ̀ sì jẹ mọ́ tálíkà gàrí rẹ̀ sì jẹ olólọ́mídìí rẹ̀ sì lùlù Nàìjíríà ọ̀gẹ̀dẹ̀ náà yẹ̀sùn ẹ̀ ọ̀gẹ̀dẹ̀ jẹ ẹ̀yẹ ẹ̀yẹlẹ́jẹ irọ́ ọ̀gẹ̀dẹ̀ ní ará dodo ní ará Ìkirè náà fi mí dídò tó ní hàn ọ̀gẹ̀dẹ̀ ní ẹ̀kẹ́tà náà fi yẹ plantain fún yàrá ẹ̀ ọ̀gẹ̀dẹ̀ náà fi yẹ ìpẹ́kẹ́rẹ́ ọ̀gẹ̀dẹ̀ ti dó lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo yẹn ń jẹ kí Ìjẹ̀ṣà jẹ tẹ́lẹ̀ rí ni kí Ìjẹ̀ṣà jẹ uyán àgbúrà òkètè funfun ọ̀nà ọ̀run ó kù díẹ̀ kó dé gógó mú ọba ara iye ọ̀dà ìjẹ́ mi wọ yàrá òkèdè mọ̀míbọ̀ méjì dé àdìkọ́ méjì dé ló jẹ́ bẹ́ẹ̀ ìjẹ́ àtàdé wọ yàrá òkèdè kàlàpọ̀ ó díẹ̀ wọlé ọwọ́ ara mi pè ní òmàrà jẹ́ mímọ bíbọ̀ kí mo bá ti kúrò ní yàrá òkèdè màá lábọ́ lórí rẹ̀ gbàgì
gbẹ̀gẹ̀ ní gbùgbùgbùgbùgbùgbùgbùgbù ọ̀yá lù bẹ́ẹ̀ ni ọ̀yá. ètò Sówónyá tó ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpátápá àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sówónyá ètò Sówónyá ti dóde o. Sówónyá ti dóde o. ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sówónyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́n kó a kọ́ sí i. Sówónyá ti dé. bẹ́ẹ̀ ni o ẹ kú lé làásàrà lé ẹ̀rì wá ní tèrònà. ètò àgbọ̀dúnmú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sówónyá ló máa bá fẹ́fẹ́ sọ̀rọ̀ níkànnì yìí. Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. agogo ọ̀sán ni nílùú Amẹ́ríkà, méje alẹ́ ni ní Nàìjíríà, agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. béèyàn bá mí ìṣètò Sówónyá lọ́jọ́ kan bí ẹni fi ìbọn sọ ògiri gbígbẹ ni. Sówónyá pẹ̀lú Sami Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. ẹ wá ń pọ̀ fìdílé tàbí gẹ́gẹ́ fìdílé. Sówónyá ti dé torí tòbí àtúndù ó dàgbọ́n kó a kọ́ sí i. Sówónyá ti dé. There is a company in America, everybody call it Pleasant Services. You better call them for the big plan. Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, they are wonderful. Kámátì ẹ̀ wá sọ ká darí ètò. Alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wá pàjù. Pàbàmbarì ibẹ̀ tó wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ́fẹ́tẹ́ ò ní rí. This is Pleasant Services. Ìfọ̀ṣẹ́ ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436 5344434 tàbí +14437 608578. The Pleasant Services. Oh my God! Orí ẹ wà níbẹ̀. Ẹkún mi máa lànà fún mi, ẹkún mi máa lànà fún mi. Ẹkún mi máa lànà fún mi, ẹkún mi máa lànà fún mi. Orílẹ̀ bùn mi, eléré ni mí. Adẹ́rìn kò sónú mo jẹ́ mo lè fi dùdù dára torí ẹ̀bùn mi ni. Ẹ̀bùn mi máa lànà fún mi. Ẹ̀bùn mi máa dí fantastic program. Àgbọ̀túnfọ́ ètò bá bá ètò alárinrin. Ibi tẹ́ ó ti máa sọ lábàápàdé. Oríṣiríṣi ẹ̀dá tó lẹ́bùn tó lu ẹ̀bùn nínú ayé ní gbogbo ọjọ́ ajé Monday àti ọjọ́ ẹtì Friday. Ní Dayọ̀ Agboola rédíò TV time 5 p.m. Upcoming artists are also come on the program to show their gift. Àǹfààní lálẹ́lẹ́ yìí fún gbogbo àṣẹ̀ṣẹ̀ dìde ẹlẹ́bùn tó fẹ́ kí gbogbo ayé rí ẹ̀bùn òun. Ní Dayọ̀ Agboola rédíò TV agogo 5 ìrọ̀lẹ́ tí yóò máa wáyé ní gbogbo ọjọ́ Monday àtọjọ́ Friday. Ọ̀pọ̀ ló lẹ́bùn tó jẹ́ wípé wọ́n fi ń fọṣọ pọnmi bálẹ̀ dáná nínú ilé ìdáná kó má bà wá rí bẹ́ẹ̀. Ìwọ ọ̀pọ̀mì tó ń gbọ́ mi yọjú sí wọn lórí ètò ẹ̀bùn mi máa gí ìfowópamọ́ ìdíyèsí omi alágbàbọ̀rọ̀ gidi yúgbáyúgbá ẹ gbà bẹ́ẹ̀. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Wákàtí ìgbàlà ó wí fún Sákéù lórí igi wípé sọ̀kalẹ̀ wá nítorí lónìí ni ìgbàlà wọ ilé rẹ̀. Salvation shall be coming up on Dayọ̀ Agboola Radio TV every Tuesday by 3 p.m. The man of God is equipped to deliver the word of salvation. Pastor Ezekiah Ilufoye, Senior Pastor of Christ Apostolic Church, Salvation Center, situated at 10710 Marius Vero, Randa Stand, MD 21133. This is your power of salvation. Never postpone it to tomorrow. Because tomorrow may be too late. Jesus Christ, the Son of the Most High God, gave his life to save us. Nítorí ìdí èyí, ẹ jẹ́ ká pàdé olùṣọ́ àgùntàn Ezekiah Ilufoye ti ìjọ CAC Salvation Center lórí Dayọ̀ Agboola Radio TV ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday lágbègbè 3 ọ̀sán. Wákàtí ìgbàlà, ìwọ tí a ti gbàlà, dídé ìgbàlà ẹlòmíràn. Jésù Kristi ọmọ Ọlọ́run lolúwa ẹ gbà bẹ́ẹ̀. Dayọ̀ Agboola ní bàbá ó ní bàbá ó ní bàbá ó rédíò TV gbogbo ayé Dayọ̀ Agboola ní bàbá ó ní bàbá ó ní bàbá ó rédíò TV gbogbo ayé ó ń bọ̀ lẹ́bí ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ kò sí irú ẹni lẹ́yìn ó Dayọ̀ Agboola kò sẹ́jọ́ ẹni lẹ́yìn ó Dayọ̀ Agboola rédíò TV Baltimore Maryland ISL America rédíò TV Dayọ̀ Agboola.
gbogbo ayé ló ń gbọ́. And quality production, bàbá ló ń ta studio music bẹ́ẹ̀. And quality production, bàbá ló ń ta studio music bẹ́ẹ̀. Bàbá ló ń ta production, the ultimate in audio visual. Bàbá ló ń ta production, the ultimate in audio visual. Studios are many, but the best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agbola on Agbola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagbola.com. Telephone +1443 760-8578. Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹtújẹ́ sáǹpù ọ̀mì ìlérí ọ̀dẹ. Ètò ayọ́ka lẹ́tọ̀ ètò tó ń kàn ní lọ́gbọ́n kàn ní lẹ́kọ̀ọ́ fún ní lóyún pẹ̀lú èdè abínibí bàbá wa. Gbogbo kan sì yóò ládùn ní tó bá ti da gbogbo márùn-ún rẹ̀ nílùú Amẹ́ríkà. Tó bá jẹ́ Nàìjíríà nǹkan agogo mọ́kànlá lẹ́nu lọ́dọ̀ títí wa mẹ́wàá lẹ́nu nílùú United Kingdom. Ní gbogbo ọjọ́ àlàmísì tọ́sídẹ̀ẹ́ ẹ̀ẹ́dẹ́ kájọ mọ́ ń gbọ́. Dayo Agbola rédíò TV níbẹ̀ lẹ́yìn tí màmá jẹ̀gbáládùn ètò. Ìjàpá bùkè lọ́mọ ń tẹ́wọ́ òòó. Ìjàpá bá fọmọ rẹ̀ lésì. Ó lé mi ọmọbìnrin ní nǹkan wà máa pè mí láhùn. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ òòó. Ọmọ wọn nílùú gbọ̀ngàn olúbì. Ó kárí tó ṣe bí ọmọ ahun. Ẹ̀yin àyànfẹ́ mo lẹ́gbẹ̀rún àbẹ́ ògbèrè. Orin ẹ̀ lórí bá dà lọ́mọ rẹ̀ gbè. Ẹ máa wí pé Ọláìdé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́rọ́ àyọkàrè. 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 Ọláìdé orúkọ mi bẹ́ẹ̀ náà ló kúkú rí Dayo Agbola rédíò TV lẹ́yìn tí màmá jẹ̀gbáládùn ètò. Sọ́yà lẹ́tọ̀ ètò ká fẹ́ gbọ́ o. Dayo Agbola rédíò TV. Sọ́yà lẹ́tọ̀ ètò ká fẹ́ gbọ́. Dayo Agbola rédíò TV. Every Monday ti Friday látọjọ́ Ajé lọ́jọ́ Jímọ̀ ni o. Sọ́yà lẹ́tọ̀ ètò ká fẹ́ gbọ́. Dayo Agbola rédíò TV. Wọ́n yá yìí o, ètò tó lóyin ládùn, wà polówó ọjà, kájébù kájẹ, polówó ọjà, tàbó kó ẹ̀pẹ̀ Dayo Agbola sórí nọ́mbà rẹ̀. Wọ́n yá lẹ́tọ̀ ètò ká fẹ́ gbọ́ o, Dayo Agbola rédíò TV. Wọ́n yá yìí o, ètò tó lóyin ládùn, wà polówó ọjà, kájébù kájẹ. Mo ní mo tún dé bí mo ṣe ń dé, mo dé wẹ́rẹ́ bí èjì alẹ́ yẹ́sẹ̀, mo dé kùtùkùtù bí èjì ìyálẹ̀ta, mo dé ẹjẹ́ kólókó lọ mọ́ roko gbogbo àwọn tó ń yẹ̀nà ẹjẹ́ mọ́ yẹ̀nà, àwọn tó ń gbéyà ẹjẹ́ lọ mọ́ gbéyà o, gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ọdẹ tó ń ṣe security ẹjẹ́ lọ mọ́ ṣe, àwọn tó ń ṣe nọ́ọ̀sì sísẹ́ alábẹ́rẹ́ àbọ̀dá alábẹ́rẹ́ ẹ̀lọ́mọ́ ìṣiṣẹ́ yìí o, ẹ̀dẹ́ pé iṣẹ́ awakọ̀ náà lẹ́ ń ṣe ẹ̀yin tẹ́ ń ṣe uber tẹ́ ń ṣe lift tẹ́ ń ṣe gbogbo ẹ̀ ẹ̀rì mọ́ ṣe ẹ máa enjoyment wa lọ ni
mi orí ètò Ṣọ́ọ́mí yálà wà lónìí o ìrìn pé mo tún ti padà sóde Ìbàdàn mọ́ta mi lóhùn mi èdè Ìjẹ̀ṣà máa ń parí pọ́rógàmù tòní bẹ́ẹ̀ no gbé kúrò mbẹ́ mo rí ènìyàn kankan wọlé lùgbà lọ yàrá kéde Adéolú Adéníkẹ́ ìyàn tèmílẹ̀ ni ikú àbọ̀ sórí ètò bóòlù Àbújá ìmọ̀ràn kú gbádùn mẹ́mọ̀ràn ní kẹ́ ẹ̀ kó ti rí lóyè Nkẹ́mi Corazon ọmọ Ìgbò ọ̀làmí jẹ́ Spanish name lóyè Nkẹ́mi Corazon ọ̀dà ìbílẹ̀ mẹ́mọ̀túmọ̀ rẹ̀ ilé o I can see you God bless you bàbá ríà Rufus Fáyàkín mo kí yín o ikú àbọ̀ sórí ètò ṣé àlàáfíà ni wà bàbá mọ̀mọ́ rí aníkọ́ ìpẹ̀lẹ́ ọlá òṣèbì kan Rótìmí àwọn tèmílẹ̀ ní láti Polytechnic nìbàdàn òyìnbó olórin ìpẹ̀lẹ́ o bóò ni ìmọ̀kú àbọ̀ sórílẹ̀-èdè Amẹ́ríkà mo rí ọ Adékúnbi Oníkòyí ìlà mọ̀mọ́ rí aṣáláfíà ni wà orí Dayọ̀ Agbọ́lá rédíò TV náà ní ti ń gbọ́ abẹ́ ẹ̀ Ṣọ́ọ́mí yálẹ̀ tó tọ́ mi lọ lọ́lọ́lọ́lọ́lọ́ mi lónìí màá sọ yẹn àdúgbò díẹ̀ lúlù Iléṣà yìí kí wọn náà bá ti mọ̀ èèyàn ọ̀gbọ́n kọ̀ọ̀kan lúlù Iléṣà àbí ìmọ̀jẹ̀yà ìlẹ́nu ọ̀gbọ́n àdúgbò lẹ́mígẹ́bẹ̀ tó bá ti wí ọ̀gbọ́n lúlù Iléṣà àdúgbò lẹ́mígẹ́bẹ̀ ọ̀gbọ́n kí n bá ti mọ̀ ìrìn ìbá fi kún yìí kí wọ́n bá fi sọ fún yín níbẹ̀ ìkọ́lẹ̀ o gbogbo ní kí n lọ sí iléèwé Iléṣà gbogbo ní kí n lọ sí ilé gírámù ni àbí kí n lọ sí Ọ̀ṣun State College of Education Iléṣà gbogbo ní ó yẹ kí n rántí yẹn àdúgbò kọ̀ọ̀kan màá sọ díẹ̀ kò ní bẹ́ẹ̀ jẹ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ torí mi ká bá bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ni bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kakọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹgbẹ́ ẹ̀dì àkọ́kọ́ àdúgbò àkọ́kọ́ ní àwíre ni o ẹgbẹ́ ẹ̀dì oníbàmọ̀túmọ̀ rẹ̀ kéwé hàn mí ẹgbẹ́ ìdì ṣùgbọ́n wọ́n fẹ́ sọ́dọ̀ Ìjẹ̀ṣà àwí ẹgbẹ́ òdì Fáṣọ̀rọ̀ àdúgbò kan lọ́mí jẹ́ bẹ́ẹ̀ o Òkè Ṣà ara yẹn àdúgbò kan wà nínú Iléṣà rẹ ni o yẹn kí n bá yẹ̀ mí wọlé orí ètò Ṣọ́ọ́mí yá ni wà ní Dayọ̀ Agbọ́lá rédíò TV Babalọ́ńtà digital studio ibẹ̀ láti ní káàkiri àgbára ayé Baltimore la dúró sí oníbẹ̀ẹ́ nípínlẹ̀ kankan ń pè ní Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà ní ìyẹn arágbèsà lọ́dọ̀ Amẹ́ríkà lẹ́yìn Amẹ́ríkà bọ́ọ̀lù ibi Amẹ́ríkà rẹ̀ nì mọ́jẹ yà ìlẹ́rù ìyẹn ayùn lẹ́rù rẹ̀ ìfòsàn àdúgbò kànáà jẹ́ bẹ́ẹ̀ o lúlù Iléṣà Ọ̀tà Pẹ̀tẹ́ Ọ̀tà Gogoro ṣọ́ọ̀ṣì kan wà níbẹ̀ ṣọ́ọ̀ṣì ní gàdé bíi pé èsì mi ò dúró sí lúlù Iléṣà kọ́ ní rí ṣọ́ọ̀ṣì ní Ọ̀tà Pẹ̀tẹ́ Ọ̀tà Gogoro àdúgbò kànáà jẹ́ bẹ́ẹ̀ Ìfọ̀fín àdúgbò kan lọ́mígẹ́ bẹ́ẹ̀ lúlù Iléṣà Ẹrẹ́jà àdúgbò kan ní o Ọ̀gbọ́n kan lọ́mígẹ́ bẹ́ẹ̀ lúlù Iléṣà rẹ̀ kí ni a mix àdúgbò àti ọ̀gbọ́n pọ̀ ìyẹn ọ̀nìyàn ọ̀pọ̀ lórí ọmọ ọmídọ́gbọ̀n ọ̀gbọ́n àdúgbò lọ́mídọ́gbọ̀n kí bá ti fi gbọ́ bẹ́ẹ̀ ni àdúgbò lọ́mídọ́gbọ̀n lédè Ìjẹ̀ṣà Òkè Ẹsẹ̀ àdúgbò kan lọ́mígẹ́ bẹ́ẹ̀ ọ̀gbọ́n kan lọ́mígẹ́ bẹ́ẹ̀ lúlù Iléṣà Ìmọ̀ Òkè Ìmọ̀ ọ̀gbọ́n kan lọ́mígẹ́ bẹ́ẹ̀ lúlù Iléṣà Ìgbàyè àdúgbò kan lọ́mígẹ́ bẹ́ẹ̀ ọ̀gbọ́n kan lọ́mígẹ́ bẹ́ẹ̀ àbí ọ̀tún mi lára kí ni adárúkọ àdúgbò ọ̀dà àmà mísì rẹ̀ báyìí rántí ọ̀gbọ́n máa fọ̀pọ̀ sí báyìí rántí àdúgbò máa bàdúgbò sí torí àti táàmù mọ́ọ̀ṣì lórí ètò ya kí n bá wa go níbẹ̀ agogo méjì ó kọjá ìṣẹ́jú méjìdínlógún that is 2:18 lọ́dọ̀ rí alíbẹ̀rẹ̀ ni o èké wà Nàìjíríà agogo méje ní lọ́dọ̀ rí ó kọjá ìṣẹ́jú méjìdínlógún yẹ́sìkẹ́ ìmọ̀jẹ̀ yà yín lẹ́nu o bẹ́ẹ̀ àfọwọ́ òsì dúró ilé bàbá mi kó ṣe yín okay now Ìgbàyè mọ̀tìlárúkọ gbà yín lẹ́ẹ̀kan ànáyè àdúgbò ulé mọ̀mọ́ bàbá mi rẹ̀ nì ọ̀yà yín lẹ́nu ulé mọ̀mọ́ kọ́ bíbà mi àdúgbò orin ọ̀rẹ́ nì ànáyè ìṣókùn àbọ̀mọ̀ gbẹ̀yọ̀kùn gan o màá lo bí ọdún mẹ́rìnlá lóṣòkùn kí mi tó kúrò níbẹ̀ ìṣókùn ìtísín ìsìnkín ìmọ̀ gboyè ní ìmọ̀ ìṣókùn Arárọ̀mí nígbà tí kọjá Ìfọ̀fín Arárọ̀mí wà
àyè sọ kí n bá ti bọ̀ láyé bá kí kó débi pé èmi lọ lọ́nà ibi tí pírísì wà ní kí n tó wá lọ sí ọ̀nà Ọ̀ṣun sí kọ́lẹ̀ rẹ̀ ní pé àyè sọ ìróyè ìdásà àdúgbò ilé bàbá àmọ́ mi rè ní ìdásà kí n bá mọ bí kí ọmọ fẹ́ ṣọ́ọ̀ṣì wà ìdásà gbogbo kí mo lè ṣàánú ni mi ṣe mí ìwọ ọmọ Ìjẹ̀ṣà kọ́ mọ lè ṣàánú rẹ mi ṣe mí kéé ó bòkun ẹbẹ nú ẹ ayé kadúndá sí èmi ọ̀dà kájọlà àdúgbò kan lẹ́gẹ́ bẹ́ẹ̀ lúlẹ̀ṣà Morocco ara yẹn àdúgbò lúlẹ̀ṣà rẹ ni o ìdómìnà sí àdúgbò náà ni o ìbálá ìgbàwá kékeré ń gẹ̀rẹ́ ayé wọ́n mi lọ ìbálá ròdù wọ́n mi la kí wọ́n yé ni ìbálá àdúgbò kan lẹ́gẹ́ bẹ́ẹ̀ lúlẹ̀ṣà bẹ́ẹ̀ ní sọ gbogbo rẹ̀ tán lónìí o ká lè rí ohun tó sọ lọ́la ìmọ̀ jàmílẹ̀ kaná ìmọ̀ jàmílẹ̀ kaná ìmọ̀ jàmílẹ̀ kaná wọ́n bí bọ̀ ǹjẹ́ agbádé dára díẹ̀ náà. ọtí pé lórúkọ rẹ dì Láìsí ọba ńlá. àlèkọ́bá náà ní lẹ́yìn ọkọ̀ kẹsì mi ogun lọ́wọ́ mi á ti gbé ọ̀rẹ́ Láìsí ọmọdé ọba ńlá ìwọ́n náà àbọ̀fà oyè ẹ̀rà àbọ̀fà ẹ̀ lọ. àdúgbò ara yẹn ọ̀gbọ́n kan wà lúlu Iléṣà ibẹ̀ láti rí ìlọ́rọ̀ chọ́ọ̀chì kan wà nílọ́rọ̀ níbẹ̀ nìyẹn ìlọ́rọ̀ ìdí òṣè ọmọ wà lú Iléṣà alídìí òṣè ní Ìbàdàn alídìí òṣè ní Iléṣà mélòó yẹ kí wọ́n ń do òṣè o àlọ́ àárín láti Ìsìnkín láti Ìṣokùn àárín lọ sí Àtàkùmọ̀sà àárín lọ sí Ìtabalógun Àlàká Ìyeyè Àlàká Ìyeyè Àtòṣe àpọ̀nù ní ìmọ̀ ń mí jẹ́ Ìyeyè ní ìmọ̀ ń mí jóṣe kódà ní ìmọ̀ ń mí jẹ́ Ìṣin ọmọ ṣe o. Ìtísí àdúgbò kànlẹ́ gẹ́bẹ̀ ọ̀rìnkìràn àdúgbò kànlẹ́ gẹ́bẹ̀ Ìsìnkín àdúgbò kan ní o Ìwéré ọdíkọ́ ẹ̀rọ̀dì òkè ọ̀là bẹ́ẹ̀ Ìwéré mo gbé bẹ́ẹ̀ nínú fún bí ọdún 5 àbọ̀dún 6 mo gbé Ìṣokùn mo gbé Ìwéré mo gbé Àtẹ̀yè mo gbé Ìdásà mo gbé Gbẹ̀jì Ìdífì Ìkótì ara yẹn àdúgbò rí arẹ ní nínú Iléṣà ẹgbẹ́ ìdì mo ti pè lẹ́rẹ̀ kan omi aṣọ́rò ibi ọdún mi ṣe tọ́pì rẹ ní omi aṣọ́rò omi ẹran omi urú ìyẹn omi yẹn pẹ̀lú Iléṣà omi aṣọ́rò omi ẹran omi urú power line Ìta Ọ̀fà Ìjámọ̀ ìyẹn àdúgbò ọpọlọ pé o kó bá dún la ka gbogbo rẹ̀ á ní kúrò lórí ètò lónìí kó bá dọ̀la àtúkọ̀tínú lórí rẹ̀ torí tí wọ́n wo aago orí abẹ́ a ní bí ìṣẹ́jú 6 sí lórí ètò bí ìṣẹ́jú 6 láti sí lórí ètò ìgbọ́n ni yèé mi tó kúrò bẹ́ẹ̀. àyìn kò fowó tọ́mọ̀ rẹ ọmọ kọ́kọ́ lónìí òun là gbéléga kọ́tà lọ́la fowó tọ́mọ̀ rẹ o.
sí tó lè ṣọwọ́ kẹ̀kẹ́ wọn ẹ̀ lẹ́yìn o. Àyìn kò fowó tọ́mọ̀ rẹ. Adédára arúgbó àlọ́jọ́ ọba náà rí fowó tọ́mọ̀ rẹ àwé. Ọ̀ní bá bímọ kẹfọ́ tán. Ọ̀ní bímọ méjì kẹfọ́ tán. Mo kí o ikú àbọ̀ sórí ètò. Bàbá rí Apostle Anthony Aládékọ́ba. Èèyàn ti Christmas Ministry mo kí o ikú àbọ̀. Ṣọ́míyàrè láti Dayọ̀ Agbọ́lá rédíò TV. Mímí báyé mi wọlé ìbá máa ṣe àrẹ gbogbo ní kí n gbọ́ ìbá máa ṣe àrẹ. Ní lónìí Iléṣà lálọ. Àti wíkò yìí lára yẹn ọ̀gbọ́n díẹ̀ lúlu Iléṣà. Kọ́ bá dọ̀la atún akọ̀tínú àwé kọ̀tínú. Ìwọ kọ́ bá bímọ méjì kó fowó tọ́ kọ́ bá bí mẹ́fà kọ́ bá ṣẹlẹ̀ èyí fowó tọ́mọ̀ rẹ àwé. Mọ̀mọ́ rí Dọ́kàsì Adébógun mo rí o ikú àbọ̀ sórí ètò. Ìmọ̀kú ẹ̀yìn tí bàbá rí a. Ìpẹ̀lẹ́ ọjọ́ ní àdálẹ́ mọ̀mọ́ rí a. Ìṣe Michel Agrange ọ̀rẹ́ tèmi láti Fílípìnì. Ó lè gbédè tí mo mi sọ lónìí I can see you Michel Agrange. How are you? How you doing? Long time. How's everything? How's my friend Christian? God bless you. Iṣẹ́ o bàbá rí Apostle Anthony Aládékọ́ba. Bàbá ètò ìyókù iṣẹ́ bàbá rí iṣẹ́. Àyè ọ̀hún ọba ní kọ̀fí tọ́jú ọmọ rẹ. Iṣẹ́ o gbogbo ní lónìí o kí n jẹ́ ìrìà lórí ètò Ṣọ́míyá. Mi ojú ibi mi wò á ojú ní mọ̀nà ní fọ́ ojú ní èdè lédè yìí o. Etí ibi mi gbọ́ etí mi ní di. Ìmì tí ríró ra dátà ìmì tí ríró ra gbogbo ohun nílò. Èdùmọ̀rẹ̀ àpapọ̀ rọ́pò. Michel Agranage, she said, I'm here in Honolulu, Hawaii. Oh, I'm good, sir. How are you? I'm doing fine, oh. I'm doing fine, I'm doing good. So, how are the children? How are the kids? And your husband? I'm sure you are enjoying Hawaii. Yes. Èèyàn tí aláàdì Fílípìnì rẹ̀ ni. Ikú àbọ̀ ọ̀dà o títí dọ̀la ká máa pàdé lórí ètò Ṣọ́míyá. Ǹjẹ́ mi pé Ayémẹ́lẹ́ wọlé kẹ́bà parí ìsìn wọ́n akọrin parí ìsìn. Iṣẹ́ wo bàbá rí Adédára ríra lọ́jà ọba. A máa rí yín báwo oníkọrin kó àárẹ̀rìn láti bẹ̀rẹ̀ dé parí. Ǹjẹ́ nígbà ni ọ̀dàbọ̀ náà ọ̀dàbọ̀ ọ̀dìdìgbà kan náà. Kó máa ró 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 agogo ayọ̀ kó máa ró agogo ayọ̀ kó máa ró
gbogbo tí mo bá wà mo máa ró. Lórílẹ̀-èdè Amẹ́ríkà mo máa ró. Títí dé gbogbo Yúróòpù pátá mo máa ró. Àti káàkiri àgbáyé mo máa ró. Olùkàgbọ́kàgbọ́, olùkàgbẹ́kàgbẹ́, olùkàgbọ́kàgbọ́, olùkàgbẹ́kàgbẹ́, olùkàgbọ́kàgbọ́, olùkàgbẹ́kàgbẹ́, àti olùkàgbọ́kàgbọ́, olùkàgbẹ́kàgbẹ́. Ilẹ̀ òní kó máa rí. Ó jábọ̀, ẹ̀yẹ́ pàdé lọ́la, God bless you.